kí ọlọ́run tata kí àwọn òṣìṣẹ́ àwọn abẹ́rẹ́ lórí àwọn ìdarí ọlọ́run àwọn tọ́lọ́ ti ju wọn máa ń lá ọ̀tọ̀ òní lágbára lórí ìmọ̀ tó òní ṣe lé lórí èyí tá a bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní láàyè ọlọ́wọ́ ti ayọ̀ rẹ̀ pẹ̀lú alhamdulillah ọlọ́run ìdí láyọ̀ náà ọlọ́run àwọn ọlọ́run lánàá ولا قوة لنا إلا بالله العلي العظيم اللهم أنت الله الرب الرؤوف الرحيم أنت الله الرحمن الرحيم أنت الله العزيز المجيد الحي القيوم القاهر على كل نفس بمن كسبت وللبائن وبائن من لا طاقة له به سوء قوته سوء حرمته سوء مكانته سوء حسه سوء فضله على الناس أحد سكته على الناس لا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Bami àbáwá ìgbà bẹ̀rẹ̀ tá a ní ìdí ọkọ̀ pẹ́ ní ìdílé wa owó 20,000 ẹnì kó lẹ̀rẹ̀ lójijì fún mi á kú lọ́dọ̀ wa àbọ̀ bò mí. Kí ló fẹ́ máa fà ẹ́ tó fi máa pẹ́ gbà tó fẹ́ náwó fún ọ? Ṣé kó dàgbé tó fẹ́ gbà ẹ̀dúró bá ń sà? Àwọn bọ́dà sí náà ti fẹ́ dìde ó yá ẹ dákun mẹ́ta tó máa pẹ́. Àwọn táwa bá níbi inú bọ́ọ̀sì náà máa ń kówó sí kì í ṣe ibi tẹ́lẹ̀sẹ̀ máa tọwọ́ bọ̀ tán fi máa kó jáde. Ó wà ló wá bẹ̀rẹ̀ nídìílé wa ní abẹ́lẹ̀ kẹrì. Bàbá Ọlọ́run ní jó bàjẹ́ fún yín láéláé 2,000 naira ẹ kú lọ́wọ́ dáadáa. Àbá ẹ kú àbá ọ̀rọ̀ yóò ní dàrú la hawla wala quwwata ẹ lọ jókòó fúnra yín. Bàbá ọmọ ẹ má bọ̀. Sọ pé ọlọ́mọ pa mí lẹ́kún. Bàbá ọlọ́mọ lẹ́yìn ilé ìjẹ́ ẹ ṣe yìí Ọlọ́run ní fi gbọ́lá lọ́wọ́ yín ẹ kó 20,000 wà bá bẹ̀rẹ̀ ọ̀ kákó ló bẹ̀. Èmi ìdáyàn láàmú mi sí ìwé sí táìmù èèyàn kí á máa bẹ́ẹ̀ 200,000 owó tí mi lè rí ní ìsìn. Bàbá ọlọ́mọ má fi ẹsẹ̀ sí o lẹ́yìn yìí kò má gba bàrà ní parí ọ̀la kí gbajúmọ̀ rẹ ó má wọ̀ mí láyé. Ara ẹ má jà sí wa ọlọ́mọ ẹ wo bí yìí iná ní àkókò lọ́wọ́ yẹn wọ́n pa ní ọ̀dà Ọlọ́run ní jí ó bàjẹ́ fún yín ẹ lọ jókòó ẹ wá ẹ dúró báyìí. Ọ̀rẹ́ bàbá ọlọ́mọ tó fẹ́ dúró owó àdúrà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ bàbá ọmọ ni mí owó àdúrà bẹ̀rẹ̀ ẹlòmíì kì í dá sí tí wọn ò bá pè sí nígbà tá a pe bàbá ọlọ́mọ sọ́ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ní yóò fi dìde ẹ tó wá nìyí ọ̀rẹ́ bàbá ọlọ́mọ owó àdúrà bẹ̀rẹ̀ mo mọ̀ rí ṣé yóò lẹ́lẹ̀ máa ń lọ dáwọn nǹkan ọ̀rẹ́ yìí ni kí wọ́n ti máa ń ṣe ẹ sáà máa ń lọ ẹ lè dá wa dúró. Mo ọlọ́gbọ́n rẹ fún yakọ rẹ Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí ọ. Ìyọ́lọ́mẹ ọmọkùnrin bẹ́ẹ̀ mi owó mo tún gbọ́ lọ ẹ tó kúnlẹ̀ tó fún mi lówó ẹ sì kàn ní ẹ̀dúró báyìí ẹ̀dúró báyìí. Ìyọ́lọ́mọ lọ́dún èyí owó àdúrà ìbẹ̀rẹ̀ ló ìyọ́lọ́mọ. Ìyọ́lọ́mọ ní owó ẹgbẹ̀rún 2 náírà. Ọlọ́mọdé lọ bá wọn èrò lásán àwọn èèyàn rèé ó yá wọ́n lẹ́gbẹ̀rún 2 lọ́wọ́ máa mọ̀ bọ̀. Jẹ́sẹ̀ 1,000 naira owó àdúrà ìbẹ̀rẹ̀ lórí ìyọ́lọ́mọ 1,000 nínú ẹbí ìyọ́lọ́mọ. Ẹ̀yin bàbá rẹ̀ mẹ́rin bóyá kẹ́ ẹ̀kọ́ máa yẹn tó ṣe dúró wájú mi yìí o torí ìdọ́gbọ́n já yín tán ni o. Màmá mi ní kẹ́kọ̀ọ́ wá ẹ̀fì mú ti iná wà bá wọn lórí ìyàwó yín ó yáyá ti yín dà. Mo gbẹ́ ní ká lọ dókòó ní ìsìn kákó òsè yọ́ mi lé bí ìgbẹ́ká tó bí máa sí lóṣù tí ń bọ̀ ẹ̀sì sùn. Ó yà wá àbá àbẹ̀ ọlọ́mọ ẹ lọ dókòó. Bàbá mi ní àwọn ọmọ ìyọlọ́mọ yìí. Subata wajanna layla libasa wajanna nahara ma'asha sadaqallahu lana lazim. Ẹja ní Allahu akbar owó Kùránì. Ọ̀yà ọkọ̀ wa táwa ní orí kalẹ̀ wẹ́yìn bàbá mi ẹ̀rọ̀dógún tí owó Kùránì. Bàbá wa bàbá ọmọ ẹ̀mọ́ bọ̀ owó Kùránì ẹ̀mú wa.
náà Allahu Akbar àwọn ìyá wa náà ti ń débẹ̀ gbogbo wa tí ó bá mọ Kùránì rí bàbá wa ọlọ́run ní jẹ́ padà dúró sí ọdún 1000. Náà èyí tó kàn sí wọ́n bá wa lọ síbi agbami ọpẹ́ wọ́n bá wa dá ọpẹ́ Ustaz wa Abdulrahman àwọn ni wọ́n bá wa ṣe yẹn bismillah. Náà ni ó máa ń bímọ ìjókòó tá a wà yìí tí wọn náà bá mọ̀ wípé ìdùnnú ló gbé wá sáàyè yìí pariwo Ọlọ́run sọ pé Allahu Akbar. Tó bá mọ̀ wípé wọn páàkì ẹdí àyè yìí sọ pé Allahu Akbar. Ọlọ́run dákun kí ó wọlá àti tóbi ẹ̀ eléyìí tí àwájòkó ẹ̀ yìí Ọlọ́run má ṣe níbàlẹ́jọ́ aburú fún wa. Illa billahi al-aliyyil azim. Ọpẹ́ ni wọ́n ní kí a dá ọpẹ́ bàbá ọlọ́mọ àfáwà Yusuf àbí bẹ́ẹ̀ kọ́ kò ṣe nídìí kéèyàn máa bẹ̀rù orúkọ yín ẹni bá ti rí yín á ti mọ orúkọ yín. Àfáwà Yusuf ṣé èní ó tó ká dúpẹ́ àbí kò tọ́ ó tó ká dúpẹ́ àbí ní ìjọ kẹjọ wọ́n ná yín ni Ọlọ́run kádà kí wọ́n ná yín alhamdulillah á dúpẹ́ ìyá ọmọ ẹni ká máa dúpẹ́ ni a máa dúpẹ́ ẹnu ọpẹ́ wa lọ́wọ́ ìjọkan láíláí. Báyìí láwà ti ṣe bá mi àfáwà Yusuf ọya ẹ̀dìdé lẹ̀ níbi ọpẹ́ yìí níbi ọpẹ́ àfẹ́ gba káàṣì ẹ̀rí níbi ọpẹ́ látọ̀dọ̀ yìí àfẹ́ gba káàṣì báwo láti wá ṣe ó yẹ máa bọ̀ báyìí máa bínú àwọn àgbàlagbà mi tẹ́bá rí mi ọmọ kékeré tó pè yìí àwọn àgbàlagbà ni wọ́n ń pè yìí lọ́dọ̀ yín owó ọpẹ́ yín ẹ̀yin àgbàlagbà àwọn àgbàlagbà ní ká ṣe ní mìíràn ṣe ó dá bẹ́ẹ̀ owó ọpẹ́ tí yín nìkan wọ́n ní ká ṣe ní 100,000 péré gbọ́dọ̀ ọba tóbi 100,000 péré ó yá nínú 100,000 yẹn látọ̀dọ̀ tí yín fún ara yín láì ṣe pé ẹ lọ ya ẹ̀kọ́ wa ó sì jẹ́ pé kí n máa pè é tó pé àkáǹtì nọ́mbà mi bí iwájú àgbàlagbà ọ̀yà ṣé ká pè é ẹ má waste àsìkò mo mọ̀ pé bójú ọjọ́ ṣe rí àṣìfẹ́ ibi Naira Marley ṣì ń bọ̀ bí àbí bẹ́ẹ̀ náà ní Zino 5,000 bó o kéré ẹmọ tó ṣẹlẹ̀ ẹ ṣe lódìdí ẹ ṣe ní 10,000 naira nígbà tẹ́yìn bá ṣe 5,000 ṣe rí àwọn ọ̀rẹ́ yìí ojú máa ti wọ́n àti ṣe 20,000 50,000 ojú máa ti wọ́n pé bàbá ọlọ́wọ́ fún ara ẹ̀ ṣe 5,000 káà máa ṣe 20,000 ọ̀yá 10,000 látọ̀dọ̀ yín bàbá àbáwá Yusuf 10,000 ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ yín àwọ̀ yín tó ń dán ọlọ́run ọba ò ní jẹ́ ó ṣá láíláí wọ́lá ìjẹ́kan ṣọ ọlọ́run ó yá fún ara yín náà ẹ fún mi láwọn ọ̀rẹ́ yín ó yá ọ̀rẹ́ yín mẹ́wàá tábàdà 10,000 ó ti pé náà ó ti pé ká máa lọ ní kò ní ìdúgbà dámọ̀ bàbá yìí wọ́n ní tó kété bá dàgbà ọmọ ẹ̀ ní mú ká ṣe máa wà láwọn bàbá yìí kò bọ́ọ̀ tiẹ̀ náà ó yá ẹ fún mi láwọn ọ̀rẹ́ yín ó yá àtẹ ó yá ẹ̀ṣà ó yá àwọn tẹ́ bá mọ̀ pé wọ́n kájú ẹ̀ ṣẹ́rí ọ̀tọ̀ lè rò ọ̀tọ̀ lè yàn ó yá àfáwà Yusuf ó yá ẹ bá ẹ pè àwọn ọ̀rẹ́ yín fún mi ó yá ẹ máa pè wọ́n ó yá wọ́n ti sọ̀ká láti dọ́ nìkan tó náà báyìí ó yá ó yá máa pè wọ́n ó yá ẹ máa àìpù ẹ ṣáàpù wọn ẹ máa àìpù ẹ pù mẹ́wàá péré la ní ti mẹ́wàá péré ó yá torí àsìkò. Bàdàdà. Bọ́dà wa dáre ó yá ẹ máa bọ̀ wá ṣóṣà bọ́dà wa táyọ̀ àwọn ẹ̀wọ̀n nìyẹn àbúrò èmi ẹ̀rú máa bá láti máa pa àwọn ẹ̀wọ̀n mẹ́wàá péré ọtí méjì ọ̀pù ọmọ àwọn kù lọ́gbọ̀n yẹn máa wọ̀ ìgbà náà nílò lẹ́fẹ̀ẹ́ gbà bọ́dà owó ọpẹ́ ibi owó ọpẹ́ là wà bọ́dà wa dáre àbí bọ́dà wa kìlọ̀
ṣé transfer ni àbí cash transfer àkáǹtì àwọn ìgbàlagbà lélẹ́yìn ó pè 1851 mi ti ha ó kì í ṣe tèmi. Bàbá wa ṣé kó lọ bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ tọ́ àwọn àgbàlagbà ní kẹ́lẹ́ ní kó máa lọ sínú àwọn ṣe gbọ́ méjèèjì bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀ bá pè wọ́n èmi tó máa bínú tẹ́mi bá wá bínú ẹ mọ̀ pé àwọn bínú nìyẹn. bọ́dà wa Ismail ó yẹ máa bọ̀ wá ìwọ náà tó ń bá yàn rìn àwọn tó ń bá rìn tó jẹ́ pé nígbà tí wọ́n bá ti parí nǹkan tó ń ṣe nígbà tó bá ti parí ẹ̀ náà ṣẹ̀ máa dé inú ẹ̀ sì dúpọ̀ báwọn èèyàn rìn kò sí àwọn èèyàn bá rìn o kò sí káṣílẹ̀ transfer wa ó pè ní ọ̀yá 5,000 naira kò ní burú fún yín bọ́dà wa dáre 5,000 naira bọ́dà wa Saheed wọ́n ti débẹ̀ bọ́dà wa Saheed bọ́dà wa Ismail àwọn ọ̀dà 10,000 ní tiwọn àbí bẹ́ẹ̀ kọ́ 10,000 péré 10,000 naira only àbá wa Saheed àwọn náà ti ṣe 10,000 tiwọn ọ̀yá tálẹ́ tó fẹ́ pè Bọ̀dá Abíọ́lá. Bọ̀dá Abíọ́lá wọ́n ti dé Bọ̀dá Ismail. kò ní burú fún yín sà àbáríkàlá ilaha illallah ọba tó gbé yín kalẹ̀ ti dáadáa padà sábúrú ọlọ́run níjó kàn yín láyé lẹ́yìn lẹ́ẹ̀kan àwọn náà débẹ̀ ọ̀yá ẹ̀yin bọ́dà wa ẹ̀dá kan tó ìtọ́ lọ́wọ́ ọlọ́run ò ní ṣe orin tẹ́ ẹ̀ fẹ́ fún yín orin tẹ́ ẹ̀ fẹ́ ọlọ́run bọ́ bá a ṣe fún yín wala la ilaha illallah tó ipa àwọn orin kan wà ọlọ́run fi máa ń pààyàn lẹ́kún ní èèyàn obìnrin fún lọ́dọ̀ ọlọ́run ní ṣe orin bẹ́ẹ̀ fún yín ṣé mo rí tẹ́tẹ́ náà tí mo rí nọ́mbà kíláàsì kọ tí mi bá rí ẹjẹ mọ́ Wa imma kafura. Ẹlẹ́mọ̀ dúpẹ́ ni kẹ wá lè bá àwọn tí wọ́n fi dúpẹ́ bọ́lọ̀ bá fún yàn lọ́mọ. Ṣé bá ti tó tẹ́ǹtì yìí? Ṣé bá ti gba họ́ọ̀lù yìí? Ṣé bá ti gbàgá yìí? Báwọn èèyàn ti jókòó yìí, tá jẹ jíjẹ, tá mú mú, tá tún jó, sóòrùn lọ́lọ́wọ́ àtànábì retí. Allah. Ọlọ́run retí ẹ̀, ànábì retí ẹ̀. Alaihi wa sallama. Ṣùgbọ́n kí ni góńgóri ìtọ́lọ́mọ bá ní kí a fi dúpẹ́ fún Ọlọ́run látàrí kò fún wa lọ́mọ. Takun kọ̀ṣíyàtà ìmúlákì. Bàbá wa àti ọmọ Ọlọ́run ni ẹ máa ń pa àwọn ọmọ yín lápasáyé o. Kọ̀ṣíyàtà ìmúlákì. Bàbá ò pa ìwọ́sá lápasáyé, ìyá ọmọ. Bàbá àti ìyá ò pa wọn náà lápasáyé. Lẹ́yìn méjèèjì fi fẹ́ra yín lẹ́sẹsẹ́ jòkó ti pẹ́ bímọ. Takun kọ̀ṣíyàtà ìmúlákì. Àwọn ọmọ kan bẹ àwọn bàbá wọn àwọn ìyá wọn lè bá wọn pèdé pọ̀mọ ní bímọ. Kọ̀ṣíyàtà ìmúlákì. Torí pé irun bíi tí bàbá fẹ́ kí wọ́n yà, irun tí ìyá fẹ́ kí wọ́n yà kọ́ ni wọ́n yà. Kọ̀ṣíyàtà ìmúlákì. Aṣọ wípé ẹ̀yin yanu tí bàbá fẹ́, ẹ̀yin yanu tí ìyá fẹ́, òun ni wọ́n ṣe lè bá yín pé èèyàn wípé ọmọ mi bímọ. Nánú nàrísùkù wà iyyakum. Wala tabtulu awladakum Kọ̀ṣíyàtà ìmúlákì. Ó lẹ̀ tí wá ní ọmọ yín lápasáyé. Kọ̀ṣíyàtà ìmúlákì. Ọlọ́run ẹ má torí òṣì kẹ wá kó bá wọn ọmọ yín. Látara wípé ẹ̀ ní fún wọn ní Western education. Allah. Látara wípé ẹ̀ ní fún wọn ní Arabic and Islamic study. Kọ̀ṣíyàtà ìmúlákì. Àkọ́kọ́ tá níbi ní kápọ̀ ọmọ wa òní tẹ́lifíyàtù ìsìlámíyà ayé wa bí bábí náà hú tẹ́lifíyàtà ní ìsìlámíyà. Ìsìlámù. Kásìkò fọ́ ọmọ wa ní ẹ̀kọ́ ìwé lẹ́yìn tí ò ní jẹ́ kí wọ́n sọ fún ọmọ wa wípé ìwà fún fọmọ sọ pé thank you sir. Wọ́n sọ fún ọmọ ẹnìkan pé you are a bastard ó sì ní thank you sir. Sáwọn pé ẹbí bàbá yóò kú ẹkùn ní láyé lónìí. Ọmọ yóò sọ wá pèsè tàbí lára fátíà tí ò lè ká bóyá kí bàbá yóò káwọ́lé wípé àwọn sì ṣòfò láyé. Gbogbo àwọn táwa wà ní ẹ̀yà àtẹwọ́ wa ká sọ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim.
alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Gbọ́dọ̀ ta lẹ́ni ẹ̀ka báyìí náà ni o, ẹ̀ ń bá mi yóò sàbámà, ẹ̀ tí ò bá mi yóò sàbámà. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Ìtumọ̀ ẹni wípé ẹnìkan yìí dúpẹ́ dára, ẹ̀ bá dúpẹ́ yóò sàbámà wípé àṣeyàn máa dúpẹ́ ni torí pé yóò gbà mí sí. Ẹ̀ tí ò bá dúpẹ́ ọlọ́wọ́ àgbàgbọ́ wẹ̀ sọ ló pé òun oore. Ṣé wípé àbámọ̀ ti fi ní àtìkejì yàtọ̀ síra wọn? Gbogbo ẹni tó wá ní láti sàbámọ̀ dùnú ẹ tẹ́wọ́ yí báyìí pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Hamdan yuwafi ni'amahu wa yukafi'u mazidahu wa yudafi'u niqamahu. Ẹgbàgbọ́ pé ma sha Allah la quwwata illa billahi. Ma sha Allah la quwwata illa billah. Ẹja ìdè dúró lórí ẹsẹ̀ wa lẹ́ẹ̀kan náà. Ìdúró láti máa ṣàdáwọ̀ ẹlẹ́ẹ̀kẹta. Ẹni tọ́lọ̀ wọ̀n bá sọ esi inú adìyẹ ìdíkan ní kójòkó lẹ́yìn ìgbà wá tí wọ́n tọ́ wọn dání. Ẹni máa ṣá Allah. Ma sha Allah la quwwata illa billahi. Ala aliyi ala azim. Ẹja sọ pé amina. 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 Ẹja ní aláhùnmá àmín. Amina ya Allah. Àtọ́jọ̀kọ́ gbogbo àni ẹgbẹ́ wa mówó dání báyìí pé mo dúpẹ́ orí tó ṣe sínú ayé tèmi náà. Ọlọ́run mo dúpẹ́ orí tó ṣe sínú ayé mi. Wọ́n wá mọ̀ wá dúpẹ́ mo dúpẹ́ pàdé ọpẹ́ tí lọ. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ọlọ́run dákun mọ̀ bá mi lọ́pẹ́ jẹ́. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ọlọ́run dákun mọ̀ bá mi láyọ̀ jẹ́. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Bíbélì Rasulika Mustapha. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ìyá bíbíkà Amada. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ọlọ́run dákun mọ̀ bá mi lọ́pẹ́ jẹ́. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ọlọ́run dákun mọ̀ bá mi láyọ̀ jẹ́. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ọlọ́run dákun mọ̀ bá mi lọ́pẹ́ jẹ́. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ọlọ́run dákun mọ̀ bá mi láyọ̀ jẹ́. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Mo dúpẹ́ káyé ọpẹ́ ti yọ. Mo dúpẹ́. Ayé ọpẹ́ tí yọ. Ẹja ní alhamdulillah. Alhamdulillahi. Ibi ìyá tó kọ ní aṣọ̀kalẹ̀ sí báyìí. Ọládé yẹn gangan. Bàbá wọn la bá sí àkàlákẹ́ wọn bọ̀ níta. Àwọn yàrá Ẹ sì máa yí ọmọ mi jẹ. tí máa mú ọ. Ẹbí yọ mọ̀ wípé èèyàn ni mi. Káyì. Ní bàbá ọkọ náà bá ní wá ìgbésàrà mi kọjá mọ́sálásí. Bẹ́ẹ̀ni. Ọmọ rẹ lọ́ta sí agẹrẹ. Wàlá. Oníkálukú ọba máa wá fi tó bá nílé ra wọn kí. A máa kó àwọn lọ kóòtù. Ṣùgbọ́n kò pọ̀ ní oríire tọ́lọ̀ ṣẹfẹ́ ní kíní ẹnì kejì yìí. Táwọn ọmọ yìí bímọ lónìí Monday ẹ̀yin ọ̀wá ní ó dè wọ́n lẹ́kí tó wá o. Náà. Abọ́lá Fatia afẹ́ gbókọ̀ ọmọ yìí jáde. Afẹ́ kó kọ́mọ jáde. Ó ṣe ẹ̀fà afẹ́ gbókọ̀ ọmọ yìí jáde. Bàbá Wọlá Fatia máa gba 16,000 naira lọ́wọ́ yín lówó kútùbà. Ó ṣe ẹ̀fà ìgbà 16,000 naira lọ́wọ́ yín lówó kútùbà. Ìyá kùnú náà. Ìtumọ̀ ẹ̀ ní pé àtẹ̀bí kìíní àtẹ̀bí kejì bá a fẹ́ gbókọ̀ ọmọ jáde 16,000. Ẹ dákun egun ọkùnrin mélòó ni? Mẹ́sàn-án. Egun obìnrin mélòó ni? Èjì. Méjì tábàgọ̀ èjì àtẹ̀sẹ̀ kọ̀ọ̀kan. Ara ta lọ́mọ ti jáde, ìbára ọkọ̀ àtàkùn ní. 16,000. Bàbá Wọlá Fatia nínú 16,000 látọ̀dọ̀ yín, èló ni? Tí gbogbo àwọn ẹbí ọ̀wà dá sí, ó sì ẹ̀fà
gbogbo ẹbí ọ̀dà sí. Bìnìmọ́tì rọ̀bí. 16,000 tẹ̀lé kí ní ẹnì kejì ó pé àfa Yusuf mọ́ bá ń gba ti bàbá wọlá Fatia. Làbí máa kásábà àti ẹ̀dí. Ẹ bá ń kó tọ̀dọ̀ yín. Wọ̀lá kí nà rọ̀bí. Bàbá kìíní bàbá kejì ṣe 3,000 kọ́ wọ́n ṣe. 5,000 ni bàbá wọlá Fatia ṣe. Ẹgbà tí náà kú méjì. Wọ̀lá kí nà Ẹgbà jẹrẹ rọ̀bí. ọkọ̀ ẹ̀yọ̀kan. 5,000 ni wọ́n ṣe. Bàbá wa alága. Ọ̀yà àti 5,000 yóò dìlé. Nínú 16,000 bàbá ọmọ mo ti rí 6,000 ó kù 10. Àti 5,000 yìí yóò dìlé bàbá wọlá Fataha. Ṣẹ́rí kọ́ yá ọ̀dọ̀ yín ló kù sí. Ẹ jẹ́ mi mọ́ gba tìbí. Afáwa Abíọ́lá kọ́. Masha Allah. Ó di 8. Lábì máa kásábà. Ó di 11. Ṣé ọlọ́run bójú mi jẹ́ owó jáde yẹn bí? 10,000 mo ti rí lọ́dọ̀. Àti 55 àti 75 àti 85 85. Lọ́dọ̀ bàbá ọmọ mo ṣe rí 10,000 mo ṣe rí 10,000 ní. 95 àti 11.5 12.5. Èyàn máa ṣe competition oríire ní. 35 Ó di 11. 45 15. Bàbá Imam 15,000 naira. 15,000. Allahu Akbar. Bàbá Ó sí ẹ̀fà. ó jẹ́ 55 ó jẹ́ 55. Bàbá ìyàwó yín ọ̀gbọ́dọ̀ ọ̀nà yìí mọ́lẹ́ o. láyé mọ́ ẹbẹ́ gbà. Ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀. 55 náà sí wà látàrí. Ẹ dákun bàbá ọmọ dà. Àìláńdà ṣe ti débí. ẹlẹ́yọ̀ bíi. Ìtì ìrí àwọn obìnrin láti inú ẹbí Abdulkari. Láti inú ẹbí bàbá Ọlámátà 70,000 naira. Bàbá ọmọ dà. 70,000 ó sì lọ náà. Ọ̀yà. Bàbá ọmọ dà. Ìrọ̀lẹ́ ti rí bẹ́ẹ̀ sódì pé àbíká máa fi kọ́ bí. Ó di 11.5. 11.5. Adìrí 17. Náà. Ó di 12.5. 12.5. Ó di 13.5. 13.5. Abíọ́lá Fatia ni wọ́n jẹ́. Ọlọ́jọ́ ọmọ yìí ó ní àgbàkà láyé. Àmín. Wọ́n náà wípé Al-Karim kò sí túmọ̀ tá a fún jẹ́ ní àpọ́nlé lọ àpọ́nlé lè lọ́wọ́ sí kò sọ́wọ́ tó lè Fatia. Wọ́n náà bí ó kó ebi tiwa náà nìyẹn ọlọ́jọ́ ọmọ yìí ó lọ́la àpọ́nlé láyé. Àmín. Gbogbo wa ni ajá àjọ ké Fatia Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Àmín. Ẹ bá wa ṣe amina. Àmín. Alhamdulillahi alladhi awjadana min al-adam. Alhamdulillah. Wa min al-adam ila al-wujud. Adúgbò fún Ọlọ́run. Wa min al-wujud ila al-adam. Wa min al-adam ila al-wujud ila al-abadiyya alladhi istama'na ala tasmiyati hadhihi al-mawludati sammaynaha. Ní Olúwa àti àpapọ̀ àwọn àfáà níjòkó tí wọ́n ní kéèmì ọmọ kí wọ́n àwọn gbé ọkọ̀ náà jáde. Na'am. Aṣọ ọmọ wa ní Jamima. Ẹ bá mi kí n gbọ́. Jamima. Ẹ wí kí n gbọ́. Jamimatu. Jamima. Jamima. A lè pè ní Jamimat. Na'am. Kí T parí ẹ̀. A sì lè pè ní Jamima. Kí H parí ẹ̀. Bẹ́ẹ̀ni. Kò sí ìta pé Tí tá a kò pé lọ. ṣùgbọ́n ní ọ̀dọ̀ àwọn lágbáwá tí tó parí orúkọ àbí tó parí áyà Náà. a kì í pé A kì í pè é. Táwa fẹ́ dẹnu dó ń bẹ̀. tọ́ba fẹ́ dẹnu dúró mẹ́ ẹ sọ pé Jamima. Jamima. Ẹlòmí ọmọ wo pé gbogbo wọn ti á lórúkọ ilé ìgbà yìí. Ibo náà ti rí orúkọ. Orúkọ tó nítumọ̀ ní o. Ó ní túmọ̀ ìyákùnmúlà. Symbol of peace. Kí ni mo pè é? Àwọn ọmọ wa wá fún owó kọ wọn. Máa mú wọ ọmọ bọ̀. Ẹ bá torí ìyọ̀ ọmọ wa wá fún owó kọ wọn. Máa mú bọ̀. Jamima lásán mọ́ wá. Jamima lásọmọ wá. Ọlọ́run bá ní ìdámọ̀ náà sí kálẹ̀ òun gbẹ̀sì ànábìgá. Jamima lásọmọ wá. Ìbádé lásán mọ́ wá. Jamima lásọmọ wá. Àjọkẹ́ lásán mọ́ wá.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. mo kí àwọn bàbá tí a jọ ń bẹ ní orí ìjòkó nítorí àkókò mo kí àwọn bàbá láti ìlú Ìbàdàn mo kí àwọn bàbá láti ìlú Ìkàlẹ̀ bákan náà mo kí bàbá Imam láti ìlú Èkó lọ́dọ̀ àwọn bàbá ọlá Fatia mo kí àwọn bàbá wa alàlẹ káàsì káàsì ẹjẹ mi fifty lele kò tí ì pé pàtó béèrè kò tí pé kò tí ì pé kò béèrè hundred ni ó sì kù kan lọ́wọ́ kan. máa fẹsẹ̀ náà mi ò ṣe àgbẹ̀ mi ti máìkì mi látàárọ̀. àwọn àbáàdàn gba fásù àti bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀. ọ̀ya 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 fífi. torí àkókò torí àkókò babalọ́mọ máa wéṣì táìmù mi àwọn afáàn padà sí Ìbàdàn. wọn náà máa ṣe transfer tó kù. tẹ́sí fi 20 sí. 20 last owó jẹ mímọ̀ ni. ọ̀fẹ́ kí ìyàwó máa rí bóyá. tó bá ti wọlé tí ọmọ ẹ̀ṣẹ́ àmà sí yes. bóyá bàbá ọmọ àgbà bọ́dà mi Ọlámídé Ọlámídé bọ́dà Ọlámídé náà yàgò ẹ̀yà látọ̀dọ̀ ẹ̀ 50,000 500 mi àgbẹ̀ 50,000 Ọlámídé amọ̀ra wa dáadáa kábàárì ra wa. 50,000 bírí owó tí o ga oya bẹ́ẹ̀ 50,000. bọ́dà wa Ọlámídé ṣíyá ọmọ ìyá jẹ mímọ̀ tó bá ti wọlé ẹ̀ wá sí yes. dáhùn kó jẹ́ mama. ẹ̀ ní jẹ́ gbèsè o. bákan náà bọ́dà wa bọ́dà Ismail oya bisimilah. bọ́dà wa Ismail bọ́yá owó jẹ mímọ̀ là ń gbà lọ́wọ́ kì í ṣe owó wọn àfa. oya bọ́dà Ismail. bọ́dà wa Ismail. mi ìfẹ́ kọ́ pé nǹkan lọ tọ̀. má lọ tọ̀ ọ́ sáyé tọ̀. dákun. bákan náà na mashallah. bàbá ọmọ owó ti pé bọ́dà Ismail. ẹ lọ dùkú. mashallah. bàbá ọmọ ní sàwọn lè lọ dùkú. wọ́n sì máa gbẹ̀lẹ́ kọ́ sí. ẹ ṣe máa kúrò bẹ́ẹ̀ ni àkọ́kọ́ wọlé ilé wa lọ́nà ni. tọ́ bọ́dà ní. bọ́dà wa Ismail ṣáwọn tí ń ṣe tí wọ́n bẹ́ẹ̀ ni ó ti pé wàásù lódìdí ìyá ọmọ tí ò bá jẹ́ wàásù ẹ tètè jẹ́ káwọn afá mọ́ o. lẹ́kì ọmọ bá ṣe ń lọ. ẹ dákun. akọ̀dẹ́kẹ̀ fẹ́ gbogbo ẹ̀ fẹ́ gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ dé. bọ́dà ní yọ. ẹ̀yọ́ àgbà kí sáyé ìbílẹ̀ kan náà kó wọn máa múra. àgádà ti pè wọ́n ọ̀yá. sáyé ní tíṣà. kó má tẹ̀lé lẹ́jọ́. ó ti débẹ̀ mashallah. owó mi tán lọ́wọ́ yín. àmín ya Allah. àgádà máa láwọn ò síbẹ̀. agara mẹ́lẹ̀. tọ́ba ló wọ̀ sí mi mọ̀mọ́ kóòdì tó dé. ọ̀yá bọ́dà àgádà. sáyé ní lẹ́gbàá. sáyé ní tíṣà. ya bismillah. sáyé ní lẹ́gbàá. àwọn bó ṣe ń lọ. bọ́dà wa lè yọ 50,000. 50K. 50,000. sáyé ní tó tíṣà. wọlé bẹ́ẹ̀ yá ọmọ bó ṣe ń lọ bọ́dà máa ma yá ọmọ. ẹ má bẹ̀rẹ̀ ní pé o. kó gbọ́dọ̀ dín. Ẹ dákun. kó gbọ́dọ̀ dín. àgádà 50,000. 50,000. ọ̀yá ṣọ́ọ̀tì wọlé. ìyá ọmọ tó wọlé. tọ́ ẹ lọ ṣe dáta. sáyé ní tíṣà. sáyé ní tíṣà. jẹ́jẹ́. ọmọ yìí jẹ́jẹ́. bẹ́ẹ̀ni ní kí n ṣe gbọ́dọ̀. ọlọ́run onídìí ariwo 50,000. Inshallah. lọ́dọ̀ àwọn sàáìdì tíṣà 50,000. Brother Saka. Sakada. Abba Idris. Saka. lọ́dọ̀ àwọn Zakariya.
Muhammad Fati. Ọlá Fatiha. Ọya. Ọlá Fati alájọ ń jẹ. Àjọ ń jẹ ni. Bẹ́ẹ̀ni. Láti jọ jẹ pẹ́. Àmín. Ọmọ mi ni. Jẹ́ kí n gba 30,000 lọ. Ṣé kò kéré? 30,000. 30,000. 30,000. 30,000. Ọ̀nà ti da. Ìyá ọmọ 30,000. Lọ́wọ́ bàbá ọkọ yín 30,000. Àbúrò ẹ̀ mi. Ọlá Fatiha. Ọya. Ẹ dákun. Ọya. Bàbá ọmọ. Your attention is needed. Muhammad Yusuf. Ọya. Ọlá Fatiha. Ṣéàmà Ọlá Fatiha. Said. Orí bí mo ṣe ṣe, wọ́n fẹ́ lọ sápá bí bàbá máa ń lórúkọ wọn kí máa pọ̀ jáde. Kárí àti Kọ́ládé ẹ̀fẹ̀ lè jọ tó dà. Àwọn dà owó jẹ̀mí mà ní. Àwọn dà Gadi àti Maruf àbí Gadi àti Maruf. Bákan náà mo fi àkókò yìí kí àwọn bàbá mi àsàn wálé ẹ̀ka àbàṣà. Mọ́mí Ìbàdàgàrè kí ló dé? Àsìkò ìkíní ìkejì kẹta. Mọ́mí Ìbàdàgàrè náà Jagaban. Ó ti bọ̀ bóyá lálọ́ ti bọ̀. Jagaban Junior. Bóyá lálọ́ ti bọ̀. Pastor Paul. Bóyá. Brother Mentor. Owó ni tó lọ́wọ́ yín. A bá pè ní ẹ bá jáde àbáríkà ní. Bàbá. Santalo. Bóyá Santiago bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Santalo. Brother Daniel. Brother wa Ọpẹ́yẹmí. Ìyáma. Bọ̀ má disappoint me o. Alóòtú. Brother Sodiq ló tún mi yẹn. Sodiq àgbà àti Sodiq kejì. Ọgbọ́n mo ti pè é. Sodiq alámọ̀ràn. Mi pè é. Mi ti rí ẹ̀. O ti wá. Inshallah, bọ́dá kan máa fi àmì. Bóyá. Mide. Ọkùnrin àbóbìnrin. Mide ọkùnrin. Torobìnrin náà jẹ́ mide. Mide ọkùnrin. Mide. Ṣọ́ọ̀tì dìde. Tọ́ àtọ́ tó mọ̀ yáyá. Plenty. Kílẹ̀ pé. Ọ̀dà. Plenty. Ó ga síbẹ̀ nìyẹn. Ó wà lẹ̀. Ní ìbéèrè kò tó ń ṣe látara rí plenty tó ń bọ̀ yìí. Kó tẹ̀ ọ̀rọ̀ aṣá 20 síbẹ̀. 20 plenty. Tọ́wọ́ ìlú wa sọ pé plenty. Ó wà lẹ̀. Brother plenty. Brother Kaki. Brother Shoki. Ẹ̀kọ́lá ìdílé. Àwọn náà ti bọ̀. Gbogbo ibà pátápátá kan náà fi àmì ibi tẹ́ ẹ ti mú ọlọ́pàá fún pọ̀ lọ́pọ̀ síbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wasiu àbí.
oní 1000 oní 500 ṣùgbọ́n owó mílíọ̀nù subhanallah subhanallah. subhanallah ẹni àti فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. Ibrahim, Mama, Muslim,
lékún ó ní jábọ́ dákọ̀ ló fẹ́ fún mi fún wọ́n bẹ́ẹ̀ kà fún bàbá àwọn àti yàmọ́ wọ́n bẹ́ẹ̀ kà fún bàbá àwọn àti yàmọ́ ń da transfer wọn náà bẹ́ẹ̀ jẹ́ ló fẹ́ ṣe abọ́ni ó sì lè gbé wọ́n torí náà ní báyìí kàtà tó fún àwọn ọmọ tí ì ṣe lórí ó sì lè jábọ́ láíláí dákọ̀ lè bá wọn dá sí lọ́kọ̀ọ́lẹ̀ yìí jẹ́ wọn lọ́dún ẹ̀ sí ìjà ṣẹ́fẹ́ dá sí aláhàkúrà lọ́wọ́ bẹ̀tí yẹn mẹ́ta ọjọ́ ìjọ ọmọ ọmọ bẹ̀tí yẹn ọmọ tó lè bẹ́ẹ̀ dá sí ẹni yẹn mẹ́ta ìjọ ọmọ aláhàkúrà ọ̀nà tí ń dá sí o owó ìdí ẹ̀ka kó lẹ́ ọ̀nà kò tá fún ọmọ. kúkó dàgbà kó dàgbà bá rí ká kó tẹ́gbẹ́ kó dàgbà kó ojú àlọ́ kó dàgbà kó ojú màmá lọ kó lánà bá. ọlọ́run ọlọ́run Ìbàdàn àwọn ìmáàmù Ìbàdàn àdúgbò máa ń máa lékún àdúgbò tẹ òní dínkù ọlọ́run ọlọ́run ẹgbẹ́ tí a lọ sí ẹ̀kọ́ tí bàbá ọ̀sùnmọ́ nínú wa lọ. ọlọ́pàá wọlé alámúṣẹ́ bá kẹ́yìn ọmọ wa yìí ó ti bẹ̀rẹ̀ ayé tó fi lò kún ayé ọlọ́jọ́ ní fìtínà kò sí ní dídàmú ala bisimilahi rahman rahim ala nasira alaka sọ́dọ̀ wa wadana anka wusra alladhi anqada sabak wa rafa'na laka dhikra fa innama al-usri yusra innama al-usri yusra fa iza faraqta fansab wa ila rabbika farghab wala hawla wala quwwata illa billahi al-ali ya ibadi ala qawlatu wa bayna wa bayna tubasi bismillah wa ṣe fún yín la ilaha illallah ọba tí ó ṣe yín ní ẹni rí níjọ́ tí mo ti rí ni mo ti gbà fún yín wallahi wallahi tí mo fọ́ fún yín bàbá àpàdà sí ibú tí wọ́n wọlé tó àfà tó fi wá ń dé ládàradà ọlọ́mọdé ṣe ti sinmi láyé la ilaha illallah ala iyyaka na'budu wa iyyaka nasta'in ya rabbi bil mustafa ba'alligi maqasidana اغفر لنا ما مضى يا واسع الكرم تؤتي بلا طلب تغني بلا سبب تبدي الحجائب فيه تغني بما بعد ayé wa lọ́jọ́ da ọ̀rọ̀ wa lọ́jọ́ sùn má tó nípa yìí máa dá má ba ọ̀rọ̀ wa jẹ́ má tó nípa ọ̀rọ̀ wa máa dá báyìí wa náà jẹ́ àtàyé àtọ́ni lòdì fún ọlọ́run ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.
wọ́n ní wọ́n wá lọ́jú gbogbo àwọn tó lọ́jú aláwọ̀ bá gbójú rẹ̀ wá wọ̀ mọ́jú ọ̀pọ̀jú rẹ̀ báyìí o ìgbà tí àti ọmọ kò sẹ́yìn bọ́ ní ìgbórí o. ìgbà tí láṣọ ọmọ sẹ́yìn bọ́ ní ìgbórí ẹ̀kọ́ bá lókun láṣọ. kàkà kẹ́rẹ́bù ẹ̀mọ́ tó ń wí àṣàlẹ̀ jẹ́ náà pé wà ó. ojú ìsàlẹ̀ ìlú mo ṣe èmi yóò wọ́n fọwọ́ ra mẹ́sàn-án nígbà máa ń wọ́n lórí mi. Yeah.
ṣe bẹ́ẹ̀ fún mi aláwa láyé ló wà bàbá dé kọ́lọ́ má jẹ mọ̀ ṣubú. Ikú ọmọ ikú ayé akọ́rọ̀ má ṣe yọ̀jọ́ yìí. Àkọ́bá tí a bá sílẹ̀ mọ̀nà kàlà owó má ṣe yọ̀jọ́ yìí. Ọ̀rọ̀ náà fọwọ́ mẹsẹ̀ lọ́la ọlọ́run bàbá gbé. Gbogbo akọ́rọ̀ má ṣe yọ̀jọ́ yìí. Aláyé ló wà bàbá dé. Olórí làwọn yóò ṣe mọ̀nà kàlà ó. Ìrìn àjò wa ò sílẹ̀ bàbá dé kó má ṣe dàrú ẹ̀ sábì. Ìrìn àjò wa sílẹ̀ mọ̀nà kàlà ó kó má ṣe dàrú ẹ̀ dá sábẹ́. Oní kó má ṣe dàrú ẹ̀ sábì. Nàìjíríà ò ní lè bàjẹ́ adé wọlé. Nàìjíríà ò ní lè bàjẹ́ ọdúnlé sílẹ̀ mọ̀nà bàbá dé wọlé. Ìbàdújẹ́ kó o ti lè mọ̀ tó ní àlàyé lẹ́nu àbàbà dé. Ibi àwa yìí lẹ́nu ọjọ́ àwọn sọ̀rọ̀ dé lẹ́nu. Ìjẹ́jọ́ òkú àlà ó tó ti lè ju bàbá lé o. Báńkì àǹfù ìdájọ́ sáré lè lò ó. Láyé alẹ́ ìlú àbọ̀ tó.
Thank you.
Wow.
Bye.